Hallelujah o. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo lágbàáyé. Mo sì gbàdúrà fún yín lórúkọ Jésù. Ìgbẹ̀yìn gbogbo yín máa dára. Numbers 23 verse 10. Ó ní ta ló lè ka iye erùpẹ̀ ilé Ísírẹ́lì? Ó ní jẹ́ kí èmi kú ikú olódodo, kí ìgbẹ̀yìn mi kó sì dàbí tirẹ̀. Numbers 23 verse 10. Mo ń fi àsìkò yìí fẹ́ kí gbogbo àwọn ènìyàn wa, gbogbo àwọn ọmọ Ọlọ́run lágbàáyé kan bá ṣe ìrántí bàbá wa Prophet Joseph Alájídé Ọládòṣù, bàbá tó bí èmi Prophet Rótìmí Ọládòṣù. Wọ́n dẹ̀ jẹ́ bàbá orí òkè Ìkòyí àkọ́kọ́. Is the first coordinator of Ìkòyí Mountain, the famous Ìkòyí Mountain in Osun State. Àwọn ni coordinator, first coordinator in the year 1987 to 1993. So ọ̀la June 20 ló máa pé ọdún mẹ́fà gẹ́rẹ́gẹ́ tí wọ́n fi ayé yìí sílẹ̀. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbikíbi lágbàáyé, a fẹ́ kẹ́ bá gbàdúrà fún iṣẹ́ ìránṣẹ́ wọn, ẹ bá gbàdúrà fún ìdílé wọn. Àwa ọmọ tó dẹ̀ fi sílẹ̀ náà, ògo tiwa kójú tí wọ́n lọ. Ibi táwọn ò lè ṣe é dé nínú iṣẹ́ ìránṣẹ́, a fẹ́ kí Ọlọ́run kó mú àwa ká kọjá ibẹ̀, ká gbé ìpè yẹn káàkiri gbogbo àgbáńlá ayé. So òun ni mo ṣe jáde wá láti sọ eléyìí fún ẹ̀yin ọmọ Ọlọ́run. So ìwọ tó bá dẹ̀ fẹ́ mọ̀ díẹ̀ nípa wọn, nípa ìrìn àjò wọn, ìtàn wọn, o lè pè mí, tàbí o fẹ́ kí n gbàdúrà fún ẹ, kí n súre fún ẹ. Mo wà nínú aginjù báyìí ní orí òkè kan, orí òkè Májẹ̀mú kan ni mo wà, ni mo ti bọ́ síta tí mo ti ṣe fídíò yìí. So o fẹ́ kí n gbàdúrà fún ẹ, o lè pè mí sórí 081 4143 6932 081 4143 6932. Jẹ́ kí n kọrin mẹ́ta fún ẹ nínú orin tí bàbá fẹ́ràn jù. Àràbà ríbítì, àríbí ràbàtà. Àràbà ríbítì o, àríbí ràbàtà. Ọlọ́run alààyè, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Àràbà ríbítì, àríbí ràbàtà. Àràbà ríbítì, àríbí ràbàtà. Ọlọ́run alààyè, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Orin kejì mẹ́ta ni mo fẹ́ fún wa nínú orin tí bàbá fẹ́ràn jù. Wọ́n máa ń tún kọ wípé mo ti tẹkú mọ́lẹ̀, mo ti tẹkú mọ́lẹ̀ wò, mo ti tẹkú mọ́lẹ̀, ìwé ọ̀fọ̀ mi ti fàya. Mo ti tẹkú mọ́lẹ̀, mo ti tẹkú mọ́lẹ̀ wò, mo ti tẹkú mọ́lẹ̀, ìwé ọ̀fọ̀ mi ti fàya. Wọ́n ti máa ń kọrin tí gbogbo yín mọ̀, tí gbogbo yín máa ń kọ. Òun náà ni pé kí lórin kẹta yìí? Jésù o Jésù, mo ti lórúkọ àpèrire. Jésù o Jésù o Jésù, mo ti lórúkọ àpèrire. Jésù o alágbára bíi àrá o, ẹ̀yà Júdà kìnìún dé. Ẹ̀yà Júdà òde o, ẹ̀yà Júdà òde o, ẹ̀yà Júdà ọba àwọn ọba, ẹ̀yà olórí ayé, ẹ̀yà Júdà. Àwọn orin bàbá pọ̀ rẹpẹtẹ tá ò lè sọ tán. So ọ̀la ni wọ́n máa pé ọdún mẹ́fà tí àrùn tí wọn. So gbogbo ìwọ lẹ́ẹ̀kan sí, o fẹ́ béèrè nípa wọn, o fẹ́ mọ̀ nípa wọn, tàbí o fẹ́ gbàdúrà fún wa, tàbí o ní kankan o ti rí wọn rí, o ti mọ̀ wọ́n rí bóyá lórí òkè, tàbí o ti ní encounter pẹ̀lú wọn. You want to reach out to the family, you can call me on 081 4143 6932. May the Lord bless you in the name of Jesus. Ọmọ rere àgbẹ̀yìn gbogbo wa o. Nígbà tá a bá fayé ilẹ̀, a bá Jésù jọba. Jésù Kristi Olúwa wa. Thank you. God bless you. It is well with you. Amen.